òun nìyẹn sì yín o, títì la wà báyìí o, tí mo ti ń try láti tọrọ owó láti fi lè survive ní mo ò tí ì ríṣẹ́ up till now. So outside London dẹ̀ níbi tí mò ń gbé, East Ubrin, kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. Ó dájú nǹkan míì lọ. So mo wá síta báyìí, mo wá tọrọ owó. Ibi tí èèyàn ti wá ń tọrọ owó yìí ń sìn, ó possible kí èèyàn rẹ́ni tó máa wò pé okay, wọ́n need èèyàn níbi báyìí, wá lọ ṣiṣẹ́. So ire ò ṣáà ní wọnú ilé wá báyàn. Gbogbo ibi tó yẹ kí n submit CVC àti submit job center náà àti lọ àti ṣe gbogbo online. K'Ọlọ́run ṣàánú kó jẹ́ n ráàánú gbà. So nǹkan tèmi kàn fẹ́ tí mo ṣe fídíò yìí ò ju pé táwọn èèyàn bá ń post ìgbà tí wọ́n ń jẹ chicken àti ìgbà tó lọ party tó enjoy, ó yẹ ká máa post ìgbà tó difficult náà tí tá mọ ibi tí a fẹ́ kọ ojú gbogbo ẹ̀ sí, tó jẹ́ pé Ọlọ́run ọba lọba tó ń báyàn làjà. Because tí bá sọ fún àwọn èèyàn ń gbà mí pé situation mi bó ṣe rí rè, bó ṣe wà rè, wọn kì í believe. Tí bá wà nínú ibẹ̀ yẹn, Ọlọ́run máa jẹ́ kí ebi pa mí kú. Títí tí mo wá nísìn ló ti fún mi lóúnjẹ yìí. Oúnjẹ náà líle. Ẹ wá gbé fún gbogbo àwọn tí wọ́n sùn títí. Ṣé tí bá wà nínú ilé màá réyàn gbé oúnjẹ yìí fún mi? Tí bá wà nínú ilé ibi tí mo wà, ṣé màá réyàn gbé oúnjẹ yìí fún mi? Ṣé màá wá ní kí n dákẹ́ kí n wà nínú ilé bẹ́ẹ̀ kí n má bọ́ta? Ṣé màá wá dákẹ́ kú? Mi ò gbọdọ̀ dákẹ́ kú now. Mi ì lè dákẹ́ kú o. Tó ebi bá ń pààyàn tó bá bọ́ síta, kò sẹ́ni tó fẹ́ mọ̀ pé ebi ń pa ẹ́ nínú ilé tó wà. Nínú village tí mo wà, kò sẹ́ni tó fẹ́ mọ̀ pé ebi ń pa mí, kò dẹ̀ sí ibi tí mo fẹ́ kọjú sí níbẹ̀. Everywhere ńbẹ̀ yẹn dá ní bí new site níbẹ̀. Bẹ́ẹ̀ ó ṣẹ̀ ń ṣe ni, kò tiẹ̀ sí anything tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. So òun ni mo ṣe wá síta. So nígbà tí yóò bá dẹ̀ lè lọ sínú magazine kó lọ máa jalè, kó máa lọ ṣe ohun tí ó tọ́. The next náà ni pé kó jókòó síta, kó jẹ́ káwọn èèyàn tó kọ́ rí pé ó wà in need. Àwọn tó bá lè help ẹ̀, wọ́n á help èèyàn pẹ̀lú owó. Ọṣẹ fọṣọ́ǹsì ti tán, ọṣẹ ìwẹ̀ ti tán. Tí bá ń lọ lẹ́sìn àwọn èèyàn, oríṣiríṣi èèyàn kan oríṣiríṣi ló máa ń fún yẹn. Ẹlòmíì á fún ẹ láṣọ, ẹlòmíì á fún ẹ lọ́ṣẹ ìwẹ̀, ẹlòmíì á fún ẹ ní ohun rẹ̀ sì. Èèyàn kan ti fún mi ní face mask. Wọ́n fún mi face mask àti socks àti tissue. Ṣé rí báyìí sìn? So no matter condition, fẹ́ yín ẹ̀.